Ẹ káàbọ̀ sí ilé-iṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá ọdọọdún bí ṣe dáadáa la bá gbogbo lé. Ǹjẹ́ ẹ ti gbọ́? Àfi kí Elédùmarè máa ṣọ́ wa ni. Lọ́wọ́ yìí, lórí gbogbo awuyewuye tó ń lọ nílùú táwọn ará bíi tí wọ́n ń pa àwọn èèyàn nípakúpa àwọn Agbesunmomi yìí. Ǹjẹ́ ẹ ti gbọ́ àṣírí mi ti tú o? Àwọn ará bíi nǹkan tán wá ń dánwò ńsìn ni wípé wọ́n ń gbìyànjú àti máa pa àwọn sójà lẹ́yọ kọ̀ọ̀kan. Ibikíbi tán bá ti rí sójà, wọ́n á make sure pé àwọn pa wọ́n. Pàápàá jùlọ ní ìpínlẹ̀ Kwara. Ìròyìn tó ń ṣẹ̀ṣẹ̀ ń tẹ̀ wá lọ́wọ́ leléyìí. Ó ní ọ̀gbẹ́ni kan, Private Usman Alhaji, sójà ni. Ìròyìn ẹ̀ ni ó ṣẹ̀ṣẹ̀ tẹ̀ wá lọ́wọ́ báyìí. Sójà yìí wọ́n ní Àpápá ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ ni wọ́n post ẹ̀ lọ. Ṣùgbọ́n ọmọ Kwara ni. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní lẹ́yìn tó ní pé kóun tiẹ̀ wá lé, pé kóun wá at least kó lọ rí àwọn family ẹ̀ ní ilé. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, wọ́n ní ọ̀kadà ló gbé láti ìlú Èkó ló gbé títí tó fi lọ sí ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ, wọ́n ní òun àti èèyàn kan ni wọ́n jọ wà lórí ọ̀kadà yìí tó dẹ̀ tẹ̀síwájú tó ń lọ sí ìpínlẹ̀ Kwara. Wọ́n ní kété tí ọ̀gbẹ́ni ibi tó ti dé kò fi bẹ́ẹ̀ jìn sí ìpínlẹ̀ Kwara. Níbi tí wọ́n ti ń lọ ni wọ́n pàdé arákùnrin kan níbi ọ̀nà. Ìwọ tó bá ń wa ọ̀kadà, wà á máa rí àwọn èèyàn lẹ́tùn lósì. Ṣùgbọ́n níbi tóun bá dé yìí, ó ní arákùnrin kan ni wọ́n pàdé. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ ni o. Wọ́n pàdé arákùnrin kan tó mú igi dání. Ẹni tó ń wọ ọ̀kadà ṣá ń lọ tiẹ̀. Èèyàn kan dẹ̀ wà lẹ́yìn. Ọ̀nà ọ̀rẹ́ nìyẹn tán jọ wà. Mi ò wá mọ̀ bóyá sójà nìyẹn. Wọn ò sọ fún wa pé sójà nìyẹn. Ṣùgbọ́n òun gangan sójà lòun. Bọ́n ṣe máa kọjá, bí wọ́n ṣe máa kọjá ọ̀gbẹ́ni yẹn díẹ̀. Wọ́n ní nǹkan tí ó ṣẹlẹ̀. Ẹni kejì ló ń ṣàlàyé o. Nǹkan tó wá ṣẹlẹ̀ ni wípé ẹni tí wọ́n kọjá ìyẹn mú igi. Ó làámọ́ sójà lórí. Sójà tó ń wa ọ̀kadà. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, ó làámọ́ bóyá làámọ́ láti tọ́jà. Báwo ni ẹni tí wọ́n ò mọ̀ rí wàá la igi mọ́ tó tún wá lọ jẹ́ sójà? The next thing, ó kọjá ìyẹn nìyẹn. Ká tó wí ká tó fọ̀, bóyá lagi mọ́ wọn báyìí, bóyá bẹ̀rẹ̀ sí ní sá wọnú igbó nìyẹn. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, bóyá bẹ̀rẹ̀ sí ní sá wọ inú igbó. The next thing, bí sójà yìí páàkì ọ̀kadà bó ṣe lé ọ̀gbẹ́ni yìí, ó lé wọnú igbó. Àbẹ́ẹ̀ máa rí nǹkan bí? Àbí? Lẹ́yìn ìgbà tí kò dẹ̀ ń ṣe ọmọ àlè sójà gan pàápàá gan, tọ́ sójà gan ń jà ńgbà míì. Tó bá kàn gbé ọkàn lọ wọ aṣọ wọn tó kọjá, wọ́n á dá sẹ̀ríà fún ẹ. Ká má tí wá sọ pé wá lọ ń tọ́ wọn ń jà. Gẹ́gẹ́ bí ìròyìn náà ti ṣe lọ ni o. Bí sójà yìí páàkì ọ̀kadà, bóyá lé ọ̀gbẹ́ni wọnú igbó. Ẹni kejì tán jọ wà, ìyẹn wà lórí ọ̀kadà. Bóyá lé ìyẹn wọnú igbó nìyẹn. Nítorí ṣe ń lé ó ń sá lọ. Kí ló ń ṣẹlẹ̀? Ká tó wí ká tó fọ̀. Ọ̀gbẹ́ni tó wà lórí ọ̀kadà tó ń dúró de sójà pé at least ó ti lọ dì pẹ̀lú yàn. Ó lóun dúró títí kò rí sójà. Ó dúró títí kò rí sójà. Ilẹ̀ mọ́. Ilẹ̀ ṣú, ilẹ̀ mọ́. Sójà ò máa jáde láti inú igbó. Kí ló wá ṣẹlẹ̀? Bọ́n ìbẹ̀rẹ̀ sí ní wá. Bọ́n ṣe ń wá sójà nìyẹn o. Ó ń wá kejì ẹ̀. Kí ló lè ṣẹlẹ̀? Ibi ó kàn léèyàn lọ kó kàn dẹ̀ dá síra fún kó dẹ̀ padà sí sójà yẹn gan ò bọ́dà pé
ìyẹn ó ti kọjá ìyẹn kan lọ́nà. Ká tó wí ká tó fọ̀, wọ́n ní sójà ò jáde o. Ọjọ́ kejì sójà ò jáde, wọ́n ò rí sójà. Bí ó yẹ pé àwọn ará ọkùnrin, àwọn ẹbí ẹ̀, kan báyìí ló ṣẹlẹ̀ o, báyìí ni o. Àwọn yẹn ní báwo ló ṣẹlẹ̀, níbo ló wọ̀, ó ṣàlẹ́ nìyẹn lọ, ó ṣàlàyé fún wọn. Ìyẹn ni kò padà wọ́ mọ́. Ẹ wò wá rí, wọ́n ṣe ní kán ṣáà trace ẹ̀ wọnú igbó nìyẹn. Níbi tí wọ́n ti ń trace ẹ̀, àwọn ará abúlé kan ni wọ́n ní wọ́n máa rí sójà kan nínú igbó tí wọ́n gún lọ́rùn pẹ̀lú ọ̀bẹ. Bí wọ́n ṣe pa sójà sínú igbó rèé o. Wọ́n náà pa sójà yẹn sínú igbó. Ọ̀rọ̀ yẹn wá yé everybody because sójà ń lọ tiẹ̀, ìwọ ó dẹ̀ ṣe bí wèrè, ó dẹ̀ lági mọ́. The next thing, ó sá wọnú igbó, sójà sá tẹ̀lé ẹ̀. Ká tó wí ká tó fọ̀, ẹ dẹ̀ pa sójà sínú igbó. Wọ́n ní lè ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara ló ti ṣẹlẹ̀. Lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá wò pé kí ló lè fà á, kí ni àwọn ará bí ń wá, ta lẹni tó lagi mọ́ sójà, tó fi wọ́ sójà, tó tọ́jà sójà, tó fi wọnú igbó. Kò fẹ́ yé anybody mọ́ lórí nǹkan tó ń lọ nílùú yìí. Kò yé yín bí? Kàn dẹ̀ lagi mọ́ ẹni ẹlẹ́ni. The next thing, ẹ dẹ̀ pa sínú igbó. Àwọn èèyàn wá jáde pé oríṣiríṣi àwọn àtẹ̀jíṣẹ́ láti gbọ́, táwọn kan ní pé nǹkan tí àwọn ará bí fẹ́ máa ṣe ń sìn rèé o. Wọ́n fẹ́ máa pa àwọn èèyàn lẹ́yọ kọ̀ọ̀kan díẹ̀díẹ̀. Láìpẹ́ náà la gbọ́ tán ní àwọn tírélà Dangote ó ya wọ yunifásitì kan ní Ondo tó dẹ̀ pa àwọn èèyàn rẹ́kẹrẹ́kẹ́. Wọ́n ti plan pẹ̀lú wọn pé ẹ máa mú wọn balẹ̀ díẹ̀. Irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí, àfi k'Elédùmarè máa ṣọ́ wa ni. Nílùú yìí, because kò sẹ́ni tó save mọ́ bí ìlú yẹn ṣe ń lọ yìí. Èwo ni wípé kí èèyàn kan máa lọ tiẹ̀ jẹ́jẹ́. The next thing, Ọlọ́run má jẹ́ á pàdé àgbákò. Because ọ̀rọ̀ yẹn kò yé everybody mọ́. Kí ló lè ṣẹlẹ̀ láti bo síbo, láti Èkó sí ìpínlẹ̀ Kwara? The next thing, ó dẹ̀ pa ẹni ẹlẹ́ni. Kò ṣe pé ó ń serve ní Kwara. Gẹ́gẹ́ bí ìròyìn náà ṣe lọ, lápapá ni. Oríṣiríṣi làwọn èèyàn ti béèrè pé ṣùgbọ́n ẹni tó ń jọ wà yìí, àbí ṣé kò ṣe pé ó mọ̀ ń pa ẹ̀? Ẹ mọ̀, wọ́n ní ìwàkuwà la máa ń wá ohun tí ó sọnù. Oríṣiríṣi làwọn èèyàn máa rò. Àfi k'Elédùmarè ṣọ́ wa ni. Oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nílùú yẹn. Oòduà nation ní ọ̀nà àbáyọ. Bí wọ́n fẹ́ o, bí wọ́n kọ̀, Oòduà nation ló lè ṣe. Bẹ́ẹ̀ ni àní rí jù báyìí lọ lórí eléyìí, ẹ̀yin èèyàn wa. A ó máa bẹ ọ̀bẹ níbẹ̀ ṣọ́ àtẹ́lẹsẹ̀ abẹnáwó. Ẹni tó bá lá má bọ́lá àní dé bá. K'Elédùà kó bùkún fún orílẹ̀-èdè Yorùbá. Ó dàbọ̀.